láti gbà tọ́rọ̀ caregiver ò ṣe caregiver tí tó ti gbòde kan mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ti ní wọ́n ti wà so ready so wọ́n ti ṣe oríṣiríṣi training, wọ́n ti ní oríṣiríṣi certificate lórí Allison ní o, lórí Florence Academy, read.uk, gbogbo ẹ̀ lẹ́sìn ní lọ́wọ́, but tí ìrọ̀nà àbáyọ náà, ọ̀nà àbáyọ kan ni mo mú wá fún yín lónìí. Kí lọ̀nà àbáyọ yẹn? Wọ́n pè ní OPE. Yẹn OPE AUPE ó ní website tẹ́ ń wò yìí. Website yìí ẹ máa lọ síbẹ̀, ẹ máa lọ register. Kì í ṣe fún country kan. Ẹ máa select become an AUPE lẹ máa mú. Ẹ ní mú family torí àwọn families àwọn yẹn làwọn tẹ́ máa ṣiṣẹ́ fún. So ẹ máa register as an AUPE lẹ máa register fún. Tẹ́ bá register fún tẹ́ wà ńbẹ̀, ó kàn jẹ́ pé tó bá di pé ẹ fẹ́ bá àwọn family yẹn fẹ́ bá yín sọ̀rọ̀, ó lè because tẹ́ bá kọ́ wà ńbẹ̀ máa jẹ́ member ńbẹ̀, but tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní tó bá jẹ́ pé ti rí àwọn family tó fẹ́ gbà yín, tí wọ́n fẹ́ gbé yín wá sọ́dọ̀ wọn ní country tó ń wá, ìgbà yẹn wọ́n lè ní kẹ́ sanwó lórí website yẹn, but owó díẹ̀ náà lè máa san. But nǹkan tó dá ń bẹ̀ ni wípé kì í ṣe country kan ló face, so oríṣiríṣi country ló wà. It's just like an advocate, intermediary láàrin families àti caregiver ni. Ẹ mọ̀ pé mi ò kí ń fún yín ní rubbish, mi ò lè mọ̀fọ̀ wá fún yín. So eléyìí is a legit website. Like ẹ máa sọ̀rọ̀ nípa ara yín, experience tẹ́ ní, gbogbo àwọn experience tẹ́ ní, gbogbo àwọn training tẹ́ ní, how many years wọ́n máa béèrè, gbogbo ẹ̀ lẹ́ máa click níbẹ̀, máa follow ẹ̀, gbogbo ẹ̀ lẹ́ máa click níbẹ̀ láti lè mú nǹkan tí tó bá ti yín mu jù níbẹ̀. On there náà àwọn ẹ̀túnmọ̀ aráwọ̀ míì náà máa pop up fún yín. Tẹ́ bá rí family tí family kan bá wo website, àwọn kan náà ti register, àwọn jẹ́ family tiwọn, àwọn ń wẹ́n tó máa wà lọ tó máa dúró ti bóyá ọmọ wọn ni, bóyá ìyá wọn ni o. Àwọn yẹn táwọn yẹn bá wá síbẹ̀ tí wọ́n rí yín, tí wọ́n dẹ̀ like yín láti pick yín láti wá. This is not a new website, kì í ṣe new website, kì í ṣe trending something. Ó ti wà. Ẹ lọ research nípa OPE or AUPE, ẹ lọ research lé lórí. So ẹ máa rí wípé nǹkan tó ti wà in existence for long ni throughout Australia. Kò síbi tí wọ́n ti lè pè yín. Most of the time àwọn dẹ̀ ló máa sanwó flight yín wá. Just is like a cultural exchange program, but you two ever máa gain. Wọ́n sanwó flight ticket yín, ẹ̀yin náà dẹ̀ máa gain. Wọ́n máa fún yín lówó. Owó tó ń fún yín ó lè máa pọ̀, but maybe in the next 6 months wọ́n sanwó yín, wọ́n sanwó accommodation yín, wọ́n san flight ticket yín. Ẹ máa bá family wọn gbé bóyá 6 months. Now ẹ lè máa lọ from one country to another. That's another form. Gathering experience, ẹ lè máa gather experience. Ó máa jẹ́ kí ó yá yín gan tẹ́ bá ti fẹ́ lọ sí Canada láti ṣe caregiver. So ìyẹn máa jẹ́ kí tá bá rí gbogbo yẹn lórí CV yín, ó máa easy fún yín láti wọ country tẹ́ fẹ́ wọ̀. Now European country gbogbo àwọn most of our country yẹn ló wà ńbẹ̀. So that's just it, and it's a very nice, very interesting program.